kì í ṣe pé mi ò kí ń bá ìyàwó mi lájọṣepọ̀ o, kì í ṣe pé mo ń fẹ́ bí pa ìyàwó mi o. Evangelist ló brainwash ìyàwó mi. Ọjọ́ tí mo lọ sí church yẹn, àga méjì péré mo bá nu church yẹn. Inú church yẹn le evangelist yẹn ń kú ìyàwó mi mọ́lẹ̀ mọ́. Èmi tí mo kọ́lé, ìyàwó mi wá gbé àdíjọ́ kẹta tí mo fún ìyàwó mi fóònù ṣe bíjọ́ kejì ìyàwó mi kẹ́rù kúrò nílé. Ìgbà tí mo ń lo fóònù olówó ńlá, mo wá wò pé èmi tí mo ń lo fóònù olówó ńlá, ìyàwó mi ò ṣe wá máa lo pàǹdùkú. Àǹtí Ṣeun bá lọ ra fóònù fún ìyàwó mi. Fóònù oṣù mẹ́ta mo fi sanwó ẹ̀ o. Ẹnìkan ló fún mi ní fóònù tèmi o tó wù ẹ̀wọ̀n. Ìyàwó mi dẹ̀ lo fóònù less than 100,000. Jẹ́ kí ra fóònù bí fún ìyàwó mi, dẹ̀ ra fóònù yẹn ní 1 and something plus ni. Ìyàwó mi gbà báyìí. Ló bá kódà evangelist bá kẹ́rù ńlé. Ẹ káàbọ̀ yóò fẹ́ lo aṣọ máa kan sí. Ẹ káàbọ̀ sí ètò Ògbóni Tóyìn àti Ṣó. Ẹ bá nǹkan fìdílé kájú máa fi tí gbéyàwó rẹ̀ tó pọ̀rọ̀ bá lọ́mọdé tí máa ń jẹ. Ibi tá a ti ń bọ̀ ní alàgbà tó gbàyàwó alàgbà nínú ìjọ kan náà ni. Kò ṣe pé church kan náà jọ ń lọ, but the same name ni. So ti yé yín, but district wọ́n yàtọ̀ síra wọn. Ó ti brainwash ìyàwó mi o. Ìgbà tí wọ́n lọ ṣe pastor yẹn, àṣemọ tó fún láàyè ni gbogbo ará àdúgbò ti mọ̀. Ní tó wá dùn mí bẹ́ẹ̀ ni pé ìyàwó mi máa ń bà mí jẹ́ kiri ni. A sọ fún wọn pé mi ò sanwó school ọmọ o, èmi ò sanwó gbá o, èmi ò wà responsible bí ìyàwó mi ṣe máa ń ṣe nìyẹn. Ìgbà tí ìyàwó mi dẹ̀ kẹ́rù kúrò nílé báyìí, òun fẹ́ lè kú, òun wọ depression, kò sí nǹkan tí ò ṣe òun tán. Wọ́n bóun bẹ̀ tí olóhùn padà pé èmi fẹ́ fi òun ṣe èmi lọ join ẹgbẹ́ ògbóni ní Bible school tí mo sọ pé mo lọ, pé mo fẹ́ fi òun ṣògùn, fẹ́ fi òun ṣe agbára ìjọ ni. Evangelist tó brainwash ìyàwó mi yìí, tó fìyàwó gbogbo ìyàwó mi lọ́wọ́ yìí, ó níyàwó sílé o, ó níyàwó tiẹ̀. Ìyàwó evangelist yìí torí pé church náà fún evangelist kò sí rúùmù ń bẹ̀. Ìyàwó evangelist gan sùn káàkiri pẹ̀lú ọmọ tí wọ́n bí. Evangelist ò ní yàrá kankan o. Ìyàwó mi ló gún owó lára owó tó rí lára mi àbí owó iṣẹ́ tó ń ṣe torí nọ́ọ̀sì ìyàwó mi tó lóun dẹ̀ gbà fún. Òun ló máa lọ ṣiṣẹ́ tó àwọn èèyàn máa ń pè gan, máa ń treat èèyàn gan. Ló máa ṣe ló máa lọ send owó sí ìyàwó evangelist. Wọ́n jọ lọ káàkiri church ibi tí ó ń lọ ń gbà yẹn. Ìgbà tọ́rọ̀ débẹ̀ ni wọ́n lé evangelist ẹ̀ kó ní church. Irú èwo lélẹ̀ ìgbà tán lé evangelist kó ní church nítorí ìyàwó mi, torí wọ́n ká wọ́n church yẹn. Ṣé mo tí ìyàwó mi ṣe ni? Ìyàwó mi ti wá gbalé, ó gba room and parlour self. Ibẹ̀ ni wọ́n àti evangelist jọ ń gbé àtọmọ àwọn méjì tó bí fáwọn. Ìgbà kan ọ̀hún máa ń send owó sí ìyàwó àwọn náà fi máa sanwó school àwọn ọmọ àwọn. Àwọn á rí pé ó tó ti pé wẹ́ẹ́ kò nílé àwọn gan ni táwọn máa ń gbèrò bàbá táwọn máa bá jó tó bá wọn báyìí. Tipátipá ni ọmọ wọn fi máa gbèrò lọ́wọ́ àwọn. Ìgbà táwọn wá fi mú fílẹ̀ wá rí pé ìyàwó àwọn ló ń sọ fún àwọn ọmọ pé òun ò sanwó school. Ìgbà tó ti kókó nílé òun tó ń ti rí pé àwọn ọmọ ìkíní kó sọ school táwọn ọmọ ń lọ. School àwọn máa ń sanwó sí direct. Ìyàwó àwọn tó kó táwọn bá pè báyìí ó máa ṣépè máa pa àwọn ẹbí àwọn ni. Ó máa ṣépè ní ìpè burúkú tó máa ṣe fáwọn ẹbí àwọn. Pé títí kan ọmọ iṣẹ́ lómi wọ́n fi mí ṣe nǹkan. Àgbẹ̀ táwọn dẹ̀ ń pray sí wọn ló ti lo jókòó jẹ́ fún ìyàwó àwọn. Wọ́n ló lo jókòó jẹ́ fún ìyàwó àwọn. Ẹ gbọ́ voice note yìí màá jẹ́ kó fast torí èyí tẹ́ ẹ máa ń wá ẹni tọ́rọ̀ kan tẹ́ ẹ máa ń wá kiri ẹlòmíì kò ní iṣẹ́ ẹni tọ́rọ̀ kan ni ó máa wá kiri. So ó máa play voice note yìí fún yín kẹ́ lè gbọ́ mbẹ̀. Tí n bá sẹ́ndì ọ̀dọ́ tàwọn lẹ́yìn níbi ìjọ kẹta kí n lọ lè pé tó ṣiṣẹ́ ní bí òun náà ó níyàwó ilé o ìyàwó jíjẹ ìyàwó ló máa lọ ṣiṣẹ́ fún báyìí ìyàwó náà àwọn sẹ́ndì gbèsè ìyàwó jíjẹ lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹni tí mo sọ ìbúdá gbalẹ̀ ilé ìgbà tí àwọn máa kó jáde kó mú ilé mi tó máa tẹ́wé jáde máa ìlú wa bá kẹrù torí dráìbà ló ṣe. Ẹni tí mo sọ kò nílé ṣọ́ọ̀ṣì tó gbà sílẹ̀ ṣẹ́rí ara kan pọ́blẹ̀ táwọn ṣọ́ọ̀ṣì máa ń dalẹ̀ táwọn fáńdà ṣọ́ọ̀ṣì máa ń dá sílẹ̀ wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì wọn kọ́ ibi tí evangelist máa gbé evangelist àwọn mínísì yìí evangelist ó níyàwó ilé tó kù sí tó máa fi ìyàwó ẹ̀sìn sọ́fà káàkiri ṣọ́ọ̀ṣì rẹ̀ inú igbó ni ṣọ́ọ̀ṣì kan lọ dá sílẹ̀ tí àwọn lọ dá sílẹ̀ fún evangelist kò wálé gbé nínú ṣọ́ọ̀ṣì àwọn àbí ìbẹ̀rẹ̀ lọ́mọ ìyàwó ilé sọ̀rọ̀ tó lè ṣàmìjì bẹ̀rẹ̀ máa lè ṣàmìjì pẹ̀lú àwọn ṣọ́ọ̀ṣì inú igbó dẹ̀ wá inú igbó dẹ̀ so máa yọ kó máa sọ ìyàwó ilé sex toy torí olùkọ́ fún òfin balùwẹ̀ bóyá dẹ̀ pé wọ́n ṣẹ̀ ni torí prophecy àwọn fífi prophecy ló máa sọ fún a máa sọ pé nǹkan báyìí ó sọ oríṣiríṣi fake prophecy tẹ́lẹ̀ pé ìyàwó mi máa dín náà ní sex nígbà mi ìyàwó mi láwẹ̀ àṣẹ mi mọ̀ pé àwọn pásítọ̀ tó fún ìyàwó mi ní àwẹ̀ ìjà pásítọ̀ ẹ̀wọ̀n ìgbà nílé wọ́n ti pásítọ̀ èmi pé ìgbà tó kálára owó sọ̀tún àtọwọ́ kan tí àwọn ní owó kan tó ní ká sán ní ilé ọ̀dọ́ wa fún ilé tí mo sàn mo fẹ́ sọ sẹ́ndẹ̀sì máa kan ìyàwó mi kò lọ sàn owó ìyàwó mi lọ fi gbalẹ̀
owó táwọn fúyà kó ló fi ṣe nǹkan ló fi lọ gbalé kó ló fáwọn owó tó máa sọ fún ní àwọn ọmọ onílẹ̀ tó bóyá wọ́n jagun bóyá ilẹ̀ yẹn ọwọ́ ìlú ló padà bọ́ sí kó lọ sán bí ìgbà nǹkan máa padà tún lẹ́ra bí nǹkan lọ́ fún lówó kó lọ ṣe òun lọ fi gbalé tó wọn àti pásítọ̀ jọ ń gbé kó lọ sán pásítọ̀ ti bìrín wọ́ọ̀ṣì ẹ̀. ìyàwó ti gbalẹ̀ gbàtọ̀ fún yẹn gbalẹ̀ kó wá gbé máa yẹn tẹ́lá wọn àti máa yẹn tó wà fún ibi oṣù mẹ́fà tó lọ sọ tó lọ́jọ́ bẹ̀rẹ̀ àwọn ọmọ mi wọn bẹ̀rẹ̀ sí ní misbehave wọn treat àwọn ọmọ yẹn anyhow ìjọ ta post àfi bóyá discover bẹ̀yàn wá mú report àdìjẹ́rì ìgbà táwọn máa jẹ́ information pé bẹ̀rẹ̀ ló wà ìjọ yẹn máa yẹ kó mi wọ́n ti jọ lóṣù mẹ́fà gbà tọ́jọ́ sọ tó lọ́jọ́ tó ń bá sọ lọ́sọ̀ tẹ̀gbẹ̀rẹ̀ wọn àti máa yẹn tìyàwó ni ilé tàbá ṣe wọn gbà wọn ìrírí nǹkan tíyàwó jẹ pásítọ̀ máa yẹ ti nà ọ́ dáadáa ó ti gbá lójú ó ti ṣe gbogbo ẹ̀ náà fa jíǹsì sàmì fún àwọn obìnrin tí wọ́n yalé kiri fún àwọn obìnrin tó ṣe wípé wọn bá ọlọ́run wọn bọ̀ fún àwọn obìnrin tó ṣe wípé ojú kòkòrò wọn ò ní tẹ́lọ́rùn àdéhùn dìde ó ti dọ̀wọ́ délé dalé wọn máa yẹn ti gbé jókòó jẹ́lé lọ́wọ́ èmi dẹ̀rí ìyíṣẹ́ ẹni tó ṣe pé máa yàn lè ìgbà tí mo ṣiṣẹ́ ìjọba náà ti ṣiṣẹ́ ní bank afford manager so gbogbo àwọn kan yẹn mo ṣe kékeré wọn àgbàṣe olúwa so I have the house of my own ìyàwó mi láti kókó nítorí bedroom tí mo kọ́ sí kòròdú lọ gbalé síta ní rúmà balọ̀ sẹ́fún tí mo pàdé àlè wọn àjọkó pàmò pẹ̀lú àwọn ọmọ méjì bébè pé wọn máa ń tọ́ bá náà títà àwọn ilé tà tí wọ́n á gé tibẹ̀ àwọn àjọkó bẹ́ẹ̀ kúrò kìnìyàn bí mo títí bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ sọ fáwọn ọkùnrin ẹ bá mi advice àwọn ọkùnrin àti ìgbà táwọn ẹ̀ ti kúrò nílé tó ti di pé màdé tó wá discover bẹ́ẹ̀ school directly ní sọ́wọ́sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń sẹ́ni àwọn school kankan eléyìí ń bẹ́sẹ̀ lè máa sẹ́ni ìyàwó mi ní láti sọ fún ọmọ pé mi ò sọ mùsùlùmí pé mi ò fowó yẹlẹ̀ yé mi ò bá mi jẹ́ débi pé àwọn ọmọ ìgbẹ́lẹ́ it's only take the grace of God àwọn ọmọ ìtọ́ bá rí mi tó bá ti bá wọn. àbọ̀rọ̀ tó fọmọlúwàbí tó bá dénú ẹ̀ àdòdìdì tó bá wù ẹ̀ kò lè bá pásítọ̀ kó brainwash ẹ̀ kó lè kó òmùjókòó ẹ̀ tó bá wù ẹ̀ kó lọ bá àfà kó brainwash ẹ̀ kó lè kó òmùjókòó ẹ̀ tó bá wù ẹ̀ kó lọ bá lè mọ́mù kó brainwash ẹ̀ kó lè kó òmùjókòó ẹ̀ sórí èmi tó ń wò yìí èmi tó ń wò yìí kí pásítọ̀ máa yọ náà lẹ́nu kó ní ìránṣẹ́ ọkọ tìrẹ lè lé ìyàwó tìrẹ lè lé kiri kan lè lé àbí káwé pé alájà nígbà tí mo ṣe é sí ara yẹn fún yín ní tí mo rí lélẹ̀ àbí káwé pé àbí mo ṣe nọpẹ́ ìfá kan iwájú ni mo wò ẹ̀yìn ni mo wò òun òwò ẹnìkan kíní kan wò ó ọ̀yọ́ òun ló sọ fún sórí èmi nǹkan tí màá ṣe inú mi ló ń gbé ní tí n bá dẹ̀ ṣe tó bá jájú mi lójú èmi ni mo ṣe tí bá dẹ̀ tó rí ire ń bẹ̀ èmi ni mo ṣe àmọ́ gbàdúrà sọ Ọlọ́run Elédùmarè ọba tó dá mi ẹ rọra o.